ilé sùúrù ọmọ bólẹ́ ọmọ bolo ti wá síbi ilé bolo ti jáde sí Ìkẹrẹ nàbí àdúrà bí Ìkẹrẹ mọ́tò owó mọ́tò yẹn àbí ẹsẹ̀ ló fèrè. ẹsẹ̀ mo fi ni. látọjọ́ wo mo ti ń bọ̀. mo sáwọn pé mo dìde ni mo jáde. kí lorúkọ ẹ ó sì lórúkọ mi. tó sì Olúwa tó sì. kí lè sọ lè mú rẹ ní sùúrù tí o ti lé ọ ti márì. tó sì Adébáyọ̀ ó yá ya tó sì Adébáyọ̀ kò pòsì rẹ̀. agboolé bolí ta alẹ́ kẹrẹ́. ọ̀dọ̀ bọ̀ wí àtẹ̀bà. agogo ni ilé mi kò gbélé kẹrẹ káàdùn kọ agbo ilé mi kàn pé mi kàn tó alẹ́ kẹrẹ. orúkọ àdúgbò ẹ ọmọ káyọ̀ ló ẹ̀ bá mọ̀ fún àbúrò mọ̀. káàdùn kọ àdúgbò rẹ ní kẹrẹ. Àtìbà. ṣe ti mari. ṣé o ti bímọ? Àtìbà. ṣé o ti bímọ? ẹ́ o ti bímọ? ọmọ mélòó? ọmọ mélòó? ẹ́ ọmọ mélòó lọmọ rẹ? ṣé ìjìnlẹ̀ àbẹ́ ẹ̀yọ kan? ọmọ mélòó ló ti bí? méjì. ọmọ àdúgbò wo ni ọkọ ẹ. mo ti rí ìjọ tó kọjá lójú. kí lè wá ṣe ń gbàrà. àgbọ̀ Olé Àtìbà ló ti wá tó sì Adébáyọ̀ ọmọ méjì ló bí ọmọ Àtìbà Ìkẹrẹ póòsì rẹ̀. níbo ní kẹrẹ. Kí lorúkọ ọkọ ẹ arábìnrin náà? Ṣé Adébáyọ̀? Kí lorúkọ ọkọ ẹ? Kí lorúkọ ọkọ ẹ? Ọpẹ́yẹmí kí ni? Ọpẹ́yẹmí kí ni? Ọmọlé. kí ló rí ọmọ ẹ jọ̀ọ́ gbogbo àwa tí a bá ti wo fídíò yìí ẹ dákun torí t'Ọlọ́run ẹ bá mi share fídíò gbogbo ẹ̀yin abiyamọ ẹ jẹ́ ká wò délẹ̀ náà ẹ jẹ́ ká wò délẹ̀. tẹ́ bá ti ń wọlé torí Ọlọ́run ẹ máa share rẹ̀ ẹ máa share rẹ̀ gbogbo ní gúdù tá a bá mọ̀ ẹ máa share síbẹ̀ ẹ máa wò lọ.
ṣe rí àwọn kankan bẹ tí kò yí ọ̀pọ̀lọpọ̀. Kì í ṣe gbogbo àwọn wèrè ní gbọ́mọgbọ́mọ. Gbogbo ẹni tẹ́ bá wo fídíò ẹ bá mi share rẹ̀ torí t'Ọlọ́run. Arábìnrin yìí èmi kò dájú pé gbọ́mọgbọ́mọ lélẹ̀. Ẹlòmíín bẹ tó jẹ́ pé ọdẹ orí ń dà á láàmú. Wọ́n ń béèrè pé ta lọ́kọ ẹ̀ ṣó ti bímọ olóhùn ti bímọ àwọn ọ̀rọ̀ yẹn ń tà sí. Àmọ́ nǹkan tó wá ṣe ni lè mọ́ bẹ̀ ni wípé gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ yẹn obìnrin ló pọ̀ nínú ṣe bí abiyamọ ní àtẹ̀yìn ọkùnrin tẹ́ wà ń bẹ̀ yẹn náà. Ṣé gbogbo èèyàn ní wèrè ni àbí gbogbo èèyàn ní gbọ́mọgbọ́mọ? Mo láǹfààní àti wo fídíò kan ó lẹ́yìn arákùnrin kan tó máa pè ní Swag ọmọlúàbí. Ó pàdé arákùnrin kan nínú mọ́tò ó ń drive lọ ó wá pàdé wèrè yẹn. Wèrè ni kò náà ọ̀ ẹ jẹ́ mọ̀ pé Swag ọmọlúàbí ó fún lówó ó fún bí àǹkan bí jíjẹ ṣá. Ẹ wá dákun torí Ọlọ́run irú ọlọ́dẹ orí tí Swag ọmọlúàbí tó pàdé tó fún ní nǹkan yẹn òun ṣàánú tiẹ̀ ni. Àyèmáyé wèrè bẹ́ẹ̀ tó máa ń fún lówó wèrè ní àkọ́ tẹ́lẹ̀ bí wọ́n fún lówó lóun fẹ́ jẹun owó tẹ́ fún yẹn àlọ́tọ́jú ẹ̀ lásán ni. Irú wèrè yẹn táwọn aráàlú bá wá mu tí wọ́n bó lọ́wọ́ ẹ̀ kí náà máa pè é wá ní wèrè ní gbọ́mọgbọ́mọ ni kì í ṣe gbogbo wèrè ní gbọ́mọgbọ́mọ. Tàbá wá múyàn tó já furasí ṣèbáwọn ọlọ́pàá wà ní agbègbè ibẹ̀ yẹn wáyé tẹ́ ẹ̀ lọ fàlẹ́ wọn lọ́wọ́ àbí baálẹ̀ ìlú yẹn àbáwọn civil defence tó máa bẹ nílùú yẹn kì í ṣe gbogbo yẹn ní wèrè ayé mọ́ yẹn tí wọ́n ti padà nù. Jẹ́kẹ́gbẹ́ ìgbẹ́yìn àwọn ará adé tó máa wá pa wọ́n tó máa wá pa tán lẹ́tọ́ mọ̀ pé kì í máa lẹ́tọ́ mọ̀ pé wèrè mà nílò tọ́ kì í máa ṣe ẹni tó náà mà. Ṣé pé ìkànnà ṣẹlẹ̀ ní Kwara State ní Ìlọrin bẹ́ẹ̀ nígboro Ìlọrin nílé ti ṣẹlẹ̀ nígboro Ìlọrin. Àwa tá a bá rántí ẹ bá mi comment. Wọ́n ní wèrè kan kódà wèrè yẹn ti bímọ. Àmọ́ àwọn ará àdúgbò mọ̀ pé wèrè ni ó lè rìn jáde kó lẹ nígbà kó dẹ̀ tún wọlé padà kó rántí ilé tó bá rántí ilé á tún wọlé wá. Àwọn kan wá pàdé wọn ní gbọmọgbọmọ ni. Àfìgbà tí wọ́n lu arábìnrin yẹn pa o. Ìgbà tí wọ́n lu pa tán tí wọ́n gbẹ̀mí ẹ̀ lòkì kíṣẹ̀ wá kàdédé pé wọ́n ti pa ìyá lágbájá inna lillahi wa inna ilaihi raji'un. So ẹ̀yin èèyàn àtẹ́kọ̀ọ́ máa mú yẹn gbọ́mọgbọ́mọ gbogbo èèyàn kan ní gbọ́mọgbọ́mọ àní bá wọn nípìn nínú aburú. Lóòótọ́ àwọn kan máa ń pretend tẹ́mọ̀tẹ̀ wá pretend ní ṣe bá níjọba ẹ bá mi share fídíò yìí. Lára mẹ́sẹ̀jì ọbẹ̀ ni pé ẹ̀yin tẹ́ bá jí fámìlì arábìnrin ẹ jọ̀ọ́ ẹ bá wa mójútó ó sì lè gbádùn èyí tí kò tẹ́tí máa jáde sí wòwò ó sì lè gbádùn ẹ mójútó ẹ dákun gbogbo ìjọba ọmọ fámìlì arábìnrin. Bákan náà ni pé wọ́n máa ń pa àwọn afá kan ní àwọn afọ onírúkíyà àwọn afọ ìsúná onírúkíyà ẹ wá wọn lọ kí wọ́n bá yẹn ṣe rúkíyà fún ó sì lè gbádùn látàkìnà tó lè rahmatillah ẹ má jẹ́ kájà kan mọ̀nà àánú Ọlọ́run gbogbo ẹni tẹ́ wá nà kò sẹ́ni tó mọ̀ lára o àmọ́ kan tó ṣe gbogbo alọ́la o gbọ́mọgbọ́mọ ní ṣé gbogbo yẹn ní gbọ́mọgbọ́mọ Ọlọ́run kó ṣàánú wa ẹ má bá mi ká lọ. Ẹ